ọjọ́ òní yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlá ẹ jẹ́ ká wo báwo nínú yín ṣe dùn sílé ni. Alhamdulilayi rabbil alamin. Inú mi dùn púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí mi. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá nílẹ̀ yìí àti lókè òkun àti ní gbogbo tí àwọn èèyàn ti mọ Abashin. Mo dúpẹ́ púpọ̀, inú mi dùn púpọ̀ lẹ́nu. Ayẹyẹ òun dàbí pé oníbejì ni àbí ká ti sọ pé oníbẹta. Oníbẹta ni. Ìjà àwọn èèyàn ti lè mọ nǹkan tẹ́lẹ̀. Tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ Friday yẹn àná a fi mọ́sálásí wa lílẹ̀ ní ilé kẹta síbi táwa yìí. Lénìí ó jẹ́ 2-in-1. So a ṣe oyè olú ọmọ àdínì ní gbogbo olùkútọ̀ ní Abẹ́òkúta. Wọ́n ní káfàtà ní o àti ilé àtòkò. Kí lorúkọ mọ́sálásí tẹ́ fi lélẹ̀ lánàá? Mọ́sálásí tá fi lélẹ̀ lánàá a sì pé ní Abashin Central Mosque. Ìyẹn ní Kútọ̀ àbí? Níbí báyìí. Bẹ́ẹ̀ ni ní àdúgbò ń bí ni. Kútọ̀ ni ẹ ti lọ jẹ. Láti lọ jẹ oyè.